tó a tún ti gbé gẹ́gẹ́ bí ìṣe wa bá a sì dé o. ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa LX Naija Hit TV, kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. tó ẹ kálẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọmọ. mo kí gbogbo etí tó fẹ́ máa gbóhùn mi, nǹkan kò ní ṣe yín, kò sì ní ṣẹ̀mí yín. torí Yorùbá wí Yorùbá bọ̀, wọ́n ní ẹ̀mí àìgbéraga kì í gùn láyé. orí ìdọ̀bálẹ̀ ni mo wà yìí. ẹ kú ìrẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sí i. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, orúkọ tèmi ni bàbá oníwèé ìtàn ọ̀rọ̀ pọ̀. ìtàn tí mo mú wá fún yín lónìí ni ìtàn bàbá alátiṣe ní ilẹ̀ Òdáyé àti ilẹ̀ Oòduà. bàbá yìí ní ìyàwó méjì. bàbá alátiṣe tó fọ́ lójú, tó di létí, tó rọ lápá, tó sì rọ lẹ́sẹ̀. bàbá yìí ò lè ṣiṣẹ́ nítorí kò ní iṣẹ́ kan pàtó tó ń ṣe. ó sì ní ìyàwó méjì lọ́dọ̀ ẹ̀, ó sì tún lọ́mọ. ṣé ẹ kúkú mọ̀ pé Elédùà tó dẹnu ní gùbù ní mọ̀ pèsè ohun tá a fi sí i. bàbá yìí ní ẹyẹ ahó kan sílé. ẹyẹ ahó yìí ní ń pa lógún lógún, ó sì ń pa lọ́gbọ̀n lọ́gbọ̀n. ẹyẹ ahó yìí ni bàbá yìí fi ń jẹun àti àwọn ọmọ rẹ̀. jọ́ márùn-ún ni ẹyẹ ahó yìí sì fi ń yé lógún lógún, tó sì ń yé lọ́gbọ̀n lọ́gbọ̀n. ǹjẹ́ tíjọ́ márùn-ún yìí bá ti pé, ìyálé á kó ọmọ ahó lọ́jà, yóò sì lọ tà wọ́n, á fi ra oúnjẹ wálé. tó bá di ọjọ́ márùn-ún kejì, èyí ìyàwó á kó ẹyin ahó yìí àti ọmọ ahó, á kó wọn lọ tà, á sì fi ra oúnjẹ wálé. èèmọ̀ rèé lukutu pẹ́bẹ́. ló bá di ọjọ́ kan ṣàdédé làwòdì kan balẹ̀ lọ́sàn-án ọjọ́ kan. àfi jìgà níwájú ìta bàbá ló kí bàbá, ni bàbá náà dá lóhùn pé àwòdì èyí ti jẹ́ àìréwú lọ́sàn-án. ó ní bàbá, ẹ̀yin mo wá rí o. tó gẹ́gẹ́ bí ìṣe wa, kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. tó ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé. ẹ jẹ́ kí n sáré ṣe ìkéde tí àwọn olólùfẹ́ mi sanwó fún. ọmọ ọlọ́jọ́ ìbí, káàbọ̀ sínú oṣù rẹ. tèmi, o tún dé gẹ́gẹ́ bí ìṣe rẹ. February 3 ìwọ rántí ọjọ́ ìbí rẹ. lágbára Elédùmarè, ò ní rántí ọjọ́ ìbí rẹ kó o bú sẹ́kún. ọmọ aráyé kò ní fi ẹgba fún ọ lóúnjẹ. olólùfẹ́ rẹ ló ní kí n bóun kí ọ, kí n ṣọ́ pẹ̀lẹ́. Ludacris ló ní kí n kí ọ happy birthday to you, long life and prosperity. igba ọdún kan ni. ó tún di jìgà lọ́dọ̀ bàbá ìdárayá comedian. January 31st ló ń ṣe títí ẹ ní àṣẹ Elédùà. wàá pẹ́ bí pẹ́pẹ́ tí í pẹ́, ẹ̀mí rẹ yóò sì gùn. ìwòye ọdún tó ń bọ̀ nínú ọlá, nínú iyì, nínú ẹ̀yẹ. olólùfẹ́ rẹ náà ló tún rán mi sí ọ, Ludacris náà tún ní n sọ fún ọ pé wàá pẹ́, ẹ̀mí rẹ ó gùn, ọ̀ní di àgbàyà. happy birthday to you, long life and prosperity. igba ọdún kan ni o. ẹ tún já bẹ́ sí yàrá kẹta. Princess Adéjọkẹ́ Idayat Ọmọgboyè, January 30 ìwọ́n ṣe tiẹ̀. ní ọjọ́ bí ẹ ò ní rántí kó o bú sẹ́kún, ò sì ní rántí kó o mọ̀ nira. ò ní 30 nígbèsí ayé, ò ní rántí ọjọ́ bí rẹ kó o bú ẹkún. gíga wà á máa ga sí níwòye ọdún tó ń bọ̀. ilé ńlá, ẹ̀mí gígùn ló fi ṣe. olólùfẹ́ rẹ ló rán mi sí ọ. Ludacris náà tún ní ó milẹ̀ títì, àgbáwo fìyọ̀yọ̀. ó ní kí n ṣe fún ọ pé kí n kí ọ pẹ̀lẹ́, happy birthday to you, long life and prosperity. ó tún yá o ní yàrá kẹrin. Ọmọlára Badmus, arẹwà obìnrin jòjòló. every January 31st lọ rántí ọjọ́ ìbí rẹ.
òbí rẹ ò ní rántí ọjọ́ náà sí ọjọ́ ikú, ìwọ náà ò ní rántí ọjọ́ náà sí ọjọ́ àrùn. Àṣìṣàmọ́dún igba ọdún kan, ọdọọdún làkóró, ọdọọdún làláwùsà, ọdọọdún ni wọ́n mọ̀ rí ọ. Olólùfẹ́ rẹ ló rán mi sí ọ. King Ebenezer ló ní kí n sí ọ pẹ̀lẹ́, kí n sì bóun sí ọ ní tẹ́lẹ̀. Happy birthday to you, long life and prosperity. Tó ilé iṣẹ́ kan balẹ̀ jìgà sí ìlú Ìbàdàn, Dell Emmanuel Computer Institution Cyber Cafe, computer training, photocopy, digital printing, graphic design, job treatment, ID card production, stationery, school chalk, company registration, JAMB, UTME, WAEC and NECO, GC registration and etc. ló ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dell Emmanuel Computer Institution Cyber Cafe, shop number 267 F Adekunle Fajuyi, Contentment Odogbo, Ọjọ́, Ìbàdàn. Telephone number wọn rèé 08136838882 tàbí 08083303474. ẹ sì lè kàn sí wọn ní email address wọn ebenezer@gmail.com. ẹ káàbọ̀ padà, ẹ kú ìjókòó àtàárọ̀. ẹ jẹ́ ká mọ̀ bá ìtàn náà lọ. Bàbá dáhùn, bàbá ní kí ló dé? Àwòdì ní lórí àárẹ̀ tó wà lára yín, òun ni mo wá fún o. Bàbá ní ṣó o ti rí èèyàn kan tó lòun ó wò mí sàn ni? Àwòdì bá dáhùn o. Àwòdì bá dáhùn pé èmi ò kúkú tí ì rí ẹnìkan tó ní òun ó wò yín sàn o, ṣùgbọ́n mo mọ̀ pé tí Ọlọ́run bá sì ń bẹ lórí ìtẹ́ o, níbi tí mo dúró sí yìí o, tẹ́ ẹ bá lè ṣe nǹkan tí mo fẹ́, ẹ máa rí wòsàn. Ni bàbá bá ní tó kò sí wàhálà o. Ló bá ní sọ nǹkan tó o fẹ́ o. Àwòdì bá dáhùn pé ẹyẹ yín ni kẹ́ ẹ fún mi. Tẹ́ ẹ bá ti lè ṣèyí fún mi, tẹ́ ẹ ti lè fún mi nílẹ̀yẹ yín, lójú yín bá là, ẹ sì gbọ́ràn kedere, ẹ sì rí gbogbo nǹkan táyé ń rí, ẹ sì kẹ́sẹ̀ yín délẹ̀, ẹ fi rí. Ni bàbá bá dáhùn pé kí n fún ọ lẹ́yẹ yìí, tí n bá wá fún ọ lẹ́yẹ yìí, tójú ò bá wá là ń kọ́, kí ní fi mọ́ bọ́ mọ̀lẹ́bí o, ìyún ó ṣe wàhálà o, ló sọ fún bàbá. Ni bàbá bá wá sọ fún un pé kó ṣe sùúrù, ó ní kó tó bá di ọjọ́ rọ̀ kó padà wá. A wá sọ fún un pé jẹ́ kí n kọ́kọ́ sàlọ̀nà ká wá mọ ohun tó kàn, bí Àwòdì ṣe fò lọ́nu o. Èyí ìyáálé bá délé, ṣe bí ẹ kúkú mọ̀ pé onílùú ò ní fẹ́ kìlú tú. Ló bá pe ìyáálé, báyìí kàsà báyìí kàwòdì. Ló bá kàlàyé, ló bá sọ fún èyí ìyáálé wá sọ fún pé tó bá jẹ́ pé nǹkan tó lè wò yín sànù. Ló bá ní ẹ fún Elédùà ayọ̀ wà. Ni bàbá bá dáhùn pé kí n fún. Ìyáálé ní kí n fún. Ìyáálé bá tún dáhùn, ló bá ní tó ẹ̀yin èèyàn mi, níbí yìí láàfi àdágbà eléyìí rọ̀ sí. Tó bá tún di ọjọ́ Jímọ̀ èyí tó ń bọ̀, a tún máa tẹ̀síwájú nínú ìtàn náà. Èmi ni tiyín, ẹ̀yin ni tèmi tòótọ́. Kí n tó máa lọ, ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ ilé iṣẹ́ wa Alex Naija Hit TV kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Ẹ̀yin èèyàn mi, etí tẹ́ ẹ fi ń wò mí, tẹ́ ẹ fi ń gbọ́ mi, ojú tẹ́ ẹ fi ń wò mí, kò ní di, kò ní fọ́ láṣẹ Elédùmarè. Á ríra pẹ́, á sì mọ ríra bára wa ṣe. Ọmọ yìí ò ní sọnù. Ìwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó mọ pàdé. Ó dàbọ̀, ó dìgbà kan náà.